Vous ma patte. Ok. Ok. Bye. Ok. No. His wife and their driver were kidnapped, and their doctors demanded 4 million of naira before they released. The chairman of Christian Association of Nigeria can justice Plateau actually visited their father and was also adopted by this Fulani terrorists in the most wicked manner. This letter goes on and goes on. The one that really is that the Yorubas are not cowards and will do everything legally possible to resist any attempt by Fulani terrorists to expand their terrorist expansion and agenda to the southwest. So the repercussion of leaving them to continue to maim Nigerians, especially no part of Nigeria is safe again. It's time for the United Nations to escalate this danger to a global concern. Is now. Now, this is written by Are Onokakafu. And we don't think of, I win. It's Are Onokakafu of Yoruba. Gbogbo wa dẹ̀ ní ìpàtà gbọ́dọ̀ kó nílẹ̀ Yorùbá. Ìwé tọ́mọkùnrin yìí kọ ó wà very interesting. So nǹkan tá à ń sọ nìyẹn. Ọmọ Yorùbá nìyẹn ó pàtẹ́ ìgbọ̀gbọ̀ wa. Yorùbá ni wá. Ẹ má jẹ́ kájà gbé sí wa tó. Mídíà mi wà ní ọ̀rọ̀. Ìyá mẹ́tò, that's okay. Very important ọjọ́. Ẹ má jẹ́ kájà gbé. Yorùbá ni wá o. Yorùbá ni wá o. Báyẹn ní kẹlọ́ bá sọ̀rọ̀. Ọmọlúàbí ni gbogbo wa. 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 We are one. Yorùbá. Yes, we can. Yes, we have. Ẹjọ́ gbogbo wa ẹ jẹ́ ká máa lọ sí City Hall ibi náà la ṣe máa padà sí ẹjọ́ máa lọ City Hall àwọn tó máa address wọ́n sì máa ṣe lọ́wọ́ ẹjọ́. ṣe rí oúnjẹ tí olórí gbé wá síbí yẹn oúnjẹ kébi pa àwọn èèyàn. a máa padà wá jẹ ni ẹ jẹ́ ká lọ City Hall ẹjọ́ ẹ jẹ́ ká máa lọ sí City Hall. ẹjọ́ summarize nǹkan tá a gbọ́n sí i. Ẹjẹ́ summarize nǹkan tá a gbọ́n sí i. Ó sì kù. Ẹjẹ́ summarize nǹkan tá a gbọ́n sí i. Wọ́n la kọ lẹ́tà. A ti kọ lẹ́tà ti pẹ́. Ṣé wọ́n dá wa lóhùn ni? Wọ́n dá wa lóhùn. Now, all Yorubas, we are one. We are all one. We are not calling on world leaders. We are calling on all world leaders. Yameto, it's okay. Ẹjẹ́ ra suspended. We are calling on all world leaders. Mr. Antonio Guterres. Ẹ jẹ́ ká máa lọ sí City Hall. Àwọn yòókù wà ní àdẹ́sù ẹjọ́. Ẹ jẹ́ kí wọ́n máa lọ sí City Hall nígbà yẹn. Ó náà ní ẹjọ́ Yameto ó ti dá àwọn ọ̀dà sáà nìkan tẹ̀sán máa ẹjọ́ mà. Ẹjọ́ ẹ jẹ́ ká ra kọ́ńtà ẹjọ́. Gbogbo àti Now we are extending our right hand. ẹjọ́. We are Yorubas. We are already a nation. We are Yoruba. We are Yoruba. We are one. We are Yoruba. One tree cannot make a forest. One tree will not make a forest. Yes. Now, one tree cannot make a forest. We are calling on world leaders. Now it's time for recognition. Ẹjọ́ ẹ jẹ́ ká máa lọ sí City Hall ẹjọ́. We are one. Ká máa lọ sí And we City Hall. are saying we are extending our right hand of fellowship. Ẹ sọ fún pé à ń lọ City Hall. Take our right hand of fellowship. Recognize us Ẹ wo now. 2 o'clock la gbọ́dọ̀ We kúrò have all the resources. We have human resources. We have natural resources. Recognize us. Extend our reciprocate our good gesture. Reciprocate it.
reciprocate our good gesture and take our right hand of fellowship. Now it's time for recognition. Thank you. We are extending our right hand of fellowship. We are already a nation of 60 million people. We do not need anybody's approval. We do not need anybody's approval. We are a nation of 60 million people worldwide. We do not need anybody's approval. We are already recognized. The Ledumare, the maker of heaven and earth, has recognized us. The Ledumare, the maker of heaven and earth, has already established us. We are a nation that has known civilization over 6,000 years. So we are established. We are established as a people. We are established as a nation. We do not need anybody's approval to be established as a nation. So all we are saying is we are extending our right hand of fellowship. Take the right hand and let us work together. Take the right hand of friendship and we extend it to you and let us work together. We are already a nation. We are over 60 million people worldwide. So we do not need anybody's approval. It is slavery mentality that is calling for calling for approval. We do not need your approval. We do not need your approval. We are already established. Our civilization dated back over 6,000 years. So, you say you are given approval. We do not need your approval. We are extending our right hand for you to work with us. Yoruba nation. Yoruba nation recognition. We need recognition. So please, tí wọ́n fi màálù kan kó màálù sí àárín Yes ma, ọjọ́ kan pẹ̀lú ma, akúṣẹ́ ìlú ma. Ẹjọ́ kú ẹ má jẹ́ kí àwa lù ọ̀nà. Wọ́n jẹ́ arúfi o. Iléyá, Iléyá o, Àmọ́dùwà, Iléyá, Iléyá, Iléyá o, Àmọ́dùwà, Iléyá. Àwa tí máa bí ìtàrún rẹ̀, àwọn tí láwọn padà sí èrè mọ́. Ọjọ́ kan pẹ̀lú ẹ̀sán. Ẹ̀sán àkúṣẹ́lú. Ayaba ni ìpẹ̀lẹ́ dára ṣẹ́wà àwọn ọmọ mi kọ́ ó wà ẹ̀ka kí ṣẹ́jú ẹ̀rọ̀mà ẹ̀lọ́mà ẹ̀ka sọ́mà.
fún mi fóònù ẹ̀ kó tó lọ bó jẹ dé kó dé ní ìwé kejì fún mi kó tó lọ lẹ́yìn. Ẹjọ́ ẹ̀yin bàbá mi ìyá gbé ní ẹnu wa kó máa lọ bẹ́ẹ̀. Item 7 bẹ́ẹ̀ ni ẹ̀sìn kọ́ńtínú. A ti fún mi ẹ̀jì lọ́la kókó nípa bẹ́ẹ̀ ni ẹni tẹ̀ wà lórí ìtú gbogbo ilé ẹṣẹ́ o. Ẹ ṣe o, ẹni tẹ̀ wà lórí ìtú máa jọ ń ṣe ní ajá òfin o. Ilé olóko náà tájẹ̀ ti wà lẹ́kọ̀ọ́ lágbára ọmọ lẹ́yìn ìdíwọ́ wà lára o. Àwọn bàbá ìṣèkìlẹ̀ ẹ̀jẹ̀ ní kúkú break àti 7 mẹ́nu-mẹ́nu. Ọmọ méje mẹ́nu-mẹ́nu kò sí kan tẹ̀ ń wá bí tẹ̀ ní rí. Torí aláyọ̀ ni wá, you see. Ó ti ṣe o, bàbá ti ṣe o. Ó kàn bá wà lẹ́rù bàbá ti ṣe o. You see, àwa ní. A ní bàbá kan ò bàbá rà tó mọ yìí ọmọ òbí wá ṣeré Ọlọ́run ló ń ṣe bẹ́ẹ̀ akiri sọrí aṣọre kiri ọba ṣe kọ́kọ́ ẹ̀kọ́ ìdájọ́ pàmò pàrọ̀ oyè lọ́jọ́ ìṣòro pálípálí lọ́jọ́ òpọ́njú ọba tí ń jẹ́ ìṣẹ̀lẹ̀ kábíyèsí dànsáàkì bàbá o dànsáàkì bàbá ojoojúmọ́ lóore rẹ̀ fún wa dànsáàkì bàbá dànsáàkì bàbá wa o dànsáàkì bàbá lórí rẹ̀ sí wa dànsáàkì bàbá. Ẹ ṣe wo ojú òní ti wá o àwa ti délé iná. Ọmọ yìí tó ń kí mi sí gbà ìyá mi láìpẹ́ la wà lórí ọmọ tẹ́ni ọmọ ológo mo fẹ́ lọ gbé àwọn kọ̀ọ̀kan lọ mọ́. Ilẹ̀ Yorùbá ó ti di gbígbà a ti gba ilẹ̀ Yorùbá ti di gbígbà a ti ṣe eléyìí ná Ọlọ́run bá ti fún wa ṣe ó dẹ̀ ti gbà fún wa a dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ̀ ń wà lé ẹ kú ìfaradà ẹ kú fọmọ ènìyàn ṣe a máa fi àdàgbà ìtòrọ̀ síbí báyìí a tún máa fi ní ìgbà mìíràn ẹgbẹ́ tájọ́ lọ sí ọ̀tá wà kọ́ yìí. So adúpẹ́ lọ́wọ́ gbogbo ilé o ẹ ṣe adúpẹ́ o brọ́dà mi Kóìkì wáìpù ayọ̀ mo kí ní bàbá ìkó bàbá lẹ́kìtì mo kí ẹ̀yin náà torí pé gbogbo yín náà wọlé gbogbo ẹ̀yin tẹ wọlé pápá gbogbo ẹ̀kú mo lè dá ẹ̀rí àbátá náà kí gbogbo ilé ló kí pápá ẹ̀kúbọ̀ tí mo kí wọ́n kí gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá káàkiri àgbáńlá ayé ẹ ṣe adúpẹ́ o agbára lọ níwò yá àmọ́tó a máa wà ní òbí lera wa ẹ ṣe adúpẹ́ o bye bye love you all. Okay. So ló wà live. Ọmọ ológo sísá mi tó ṣú ọ. Aki. Mo ahọ́n ó wà ahọ́n mi ò kọ́ tẹ̀. Ẹ ṣe bẹ́ẹ̀ ti fẹ́ hẹ́ẹ̀dì fídíò ni. Okay. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ wọlé sí orí ètò sísá wa Tẹ́ni Ológo tẹ́ fi ń wo àwọn ọmọ Yorùbá ní ìlú Canada ń bí. Adúpẹ́ lọ́wọ́ yín gbogbo lé ló ń kí yín ẹ̀rí àwọn ìyá wa àwọn bàbá wa gbogbo wọn náà kí yín. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé adúpẹ́ o lágbára amájọdélẹ̀ lérí ni lágbára Ọlọ́run ó dìgbà kan náà.